ráyè àti screen record ẹ lè screen record sí ẹ dẹ̀ lè ṣe sùúrù dìgbà tá a bá fẹ́ dramatize ẹ̀ so ẹ ti rí ìwé tá a fẹ́ kà nínú àwọn òwe wa náà ni so hàn nídìí sọ pé àwa la kọ́ ẹ ti rí Sahih Bukhari òun ni volume 5 Sahih Bukhari volume 5 tẹ́ bá lọ sí page 404 ẹ ti rí hadith number 4376 hadith number 4376 òun mo fẹ́ kà yìí ẹ máa gbọ́ nǹkan tí ó sọ. Ẹni bá ti wọlé kó mú ìtẹ́jọ́ ẹ máa gbọ́ ní narrated Abu Raja. Ṣàlàyé pé we used to worship stones. wọ́n ní àwọn máa ń bọ òkúta. And when we found a better stone than the first one, tí àwọn bá rí òkúta míì tó dájú ti tẹ́lẹ̀ lọ, we would throw the first one and take the later. àwọn máa ju òkúta ti tẹ́lẹ̀ yẹn nù, àwọn á mú ìmí tán wọn bá rí. But if we could not get a stone, àmọ́ tí wọn bá rí òkúta, then we collect some earth àwọn máa bu bí iyẹ̀pẹ̀, wọ́n á bu iyẹ̀pẹ̀ jọ. and then bring a sheep and make that sheep over it. Wọ́n wá mú àgbò àbí àgùntàn, wọ́n á pa, wọ́n wá mú ẹ̀jẹ̀, wọ́n á pò pọ̀ pẹ̀lú ọtí, wọ́n á fi máa And pa òkúta yẹn. perform the tawaf around it. Wọ́n wá máa ṣe ètùtù, wọ́n á máa yí òkúta yẹn ká. So now wọ́n sọ pé àwọn máa ń ṣe tawaf àwọn pẹ̀lú táwọn bá ti rí òkúta táwọn bá ti wá rí òkúta kan tó dáa ju òkúta yẹn lọ. Tẹ́lẹ̀ lọ. Wọ́n bá wá ń ṣe tawaf yìí kí ni nǹkan tí wọ́n máa ń sọ? Ibẹ̀ là ń lọ báyìí. Tó bá ń ṣe tawaf kí ni nǹkan tí wọ́n máa ń sọ? Nísìnyìí táwọn mùsùlùmí bá lọ sí Mẹ́kà tó ń lọ ṣe tawaf kí ni nǹkan tí wọ́n ń sọ? Nǹkan tí wọ́n ń sọ ń gbà yẹn òun náà ni wọ́n ń sọ nísìn. Now a máa wá dramatize bí wọ́n ṣe ń ṣe nígbà yẹn mọ̀ ó sọ pé we used to bọ́n ṣe ń ṣe nígbà yẹn wọ́n máa mú òkúta ká ní òkúta ní kínní ká ní òkúta tí wọ́n fẹ́ sìn rè sìn wọ́n á mú òkúta yẹn lẹ̀ wọ́n á máa ṣe àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n lè pa ẹran tó máa fẹ́ pa fún wọ́n á dẹ̀ máa tàwáàfù òkúta yìí àmọ́ nísìn báwo ni wọ́n ṣe ń ṣe ń sìn ìsìn wọ́n wá mú òkúta yẹn wọ́n ò gbé òkúta yẹn sílẹ̀ ńlẹ́mọ̀ wọ́n wá gbé òkúta yẹn sí ara kaaba wọ́n gbé sí ẹ̀gbẹ́ kan báyìí àmọ́ the same rituals tí wọ́n ń ṣe nígbà yẹn òun náà ni wọ́n sì ń ṣe so wọ́n máa wá tàwáàfù òkúta yẹn lẹ́ẹ̀méje wọ́n á máa sọ nǹkan tó máa ń sọ yẹn a máa sọ ní a máa dramatize a máa mú òkúta lẹ̀ olówó èkó máa ṣe nǹkan tí wọ́n máa ń kà á máa kà á ẹ máa gbọ́ so àtúwá mú òkúta yẹn bọ́n ṣe ṣe hàn pé nísìnyí wọ́n ti change òkúta yẹn wọ́n ti gbé òkúta yẹn sí ara kaaba sí a máa wá wá nǹkan kan a máa fi ṣe kaaba a máa gbé òkúta yẹn sí ibẹ̀ yẹn àtúwá ṣe the same thing tí wọ́n ń ṣe yẹn so a wá bí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ wá wò wípé ǹjẹ́ nǹkan tí wọ́n ń ṣe nísìnyí ǹjẹ́ ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ti ń ṣe ńgbà yẹn ìtumọ̀ nǹkan tí wọ́n wá tó máa ń sọ tó bá ń yí òkúta yẹn tó bá ń yí ipò ìtumọ̀ ẹ̀ á wá kà á a máa sọ ní lárúbáwá a tún wá sọ ní yorùbá fún yín ẹ wá gbé ìtumọ̀ kínní yẹn ẹ gbé sí làákàyè fún ara yín ẹ wá wò pé kíni nǹkan tó ń try láti sọ fún yín so olówó èkó ṣó ti yá bóyá kó olówó èkó bọ́ sí big screen báyìí so nísìn olówó èkó ti fẹ́ ṣe tàwáàfù òkúta báyìí ẹ gbé olówó èkó sí big screen. olówó èkó ẹ lè lògo ìgò ọtí kan. àgbégò ọtí síbẹ̀ o. ní tiktok bá rí i pé gọ̀ọ̀tì ni wọ́n lè ní ọtí náà mu. ẹ jẹ́ bá wa mute. so báyìí nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun la fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá ti rí òkúta nǹkan tá a kà lẹ́ẹ̀kan yẹn Sahih Bukhari 4376 wọ́n ní we used to worship stones. And when we found a better stone than the first one, we throw the first one away and take the later. So then they will get a sheep, one pa ẹran fún, and perform the tawaf around it. Now, tawaf yẹn ni olówó èkó fẹ́ ṣe yìí sìn. Olówó èkó tí ń ṣe tawaf, wọ́n máa sọ pé labaika Allahumma labaik, labaika la sharika laka labaik, innal hamda wa ni'mata la wa mulku
When we found a better stone than the first one, we throw the first one away and take the later. So then they will get a sheep, one pa ẹran fún, and perform the tawaf around it. Now, tawaf yẹn ni olówó Èkó fẹ́ ṣe yìí sìn. Olówó Èkó tí ń ṣe tawaf, wọ́n máa sọ pé labaik Allahumma labaik, labaik la sharika laka labaik, innal hamda wa ni'mata la wa mulk la sharika lak. Nǹkan tí wọ́n ń sọ nìyẹn nígbà yẹn tí wọ́n bá ń ṣe kinní yìí. Ẹ ti rí bólówó Èkó ṣe ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, we used to kí Islam tó dé bọ́n ṣe ń ṣe nìyẹn. Ó yá ẹ wá ibì kan ẹ gbé òkúta yẹn sí kẹ́ fi ṣe kaaba. Ẹ lè lo àga olówó Èkó. So nísìnyí ms tó tẹ sọ ní lárúbáwá yẹn ẹdẹ sọ fún a ayé máa sọ ní Yorùbá nsìn. ṣóṣó báyìí ó dá báyìí Ó wà kàbá òkè. lè sìn kàbá rè òkúta yẹn rè Tẹ́tí rí báyìí sìn kaaba nìyẹn. kàbá lélẹ̀ òkúta yẹn wọ́n á fi síbi igun Òkúta kàbá yẹn nìyẹn lẹ́gbẹ̀ẹ́ kaaba. òun rèé òkúta tó ń sọ pé wọ́n ń wá tó bá rí mi wọ́n fi síbi igun yẹn rè Wọ́n ti rí òkúta tó da tó tẹ́ wọn lọ́rùn báyìí. wọ́n ti fi síbi igun kàbá yẹn. Ẹ mọ̀ pé tó bá ṣe tàwa olówó Èkó ẹ̀yin máa sọ pé ẹ ti rí òkúta tẹ́lẹ̀ bí síbi Kaaba ẹ̀yin lẹ́rẹ́ no kò ní ìdí àwọn èèyàn ti mọ̀ wọ́n ti rí òkúta yẹn nìyẹn báyìí. Nísìnyí báyìí olówó Èkó tún máa wá ṣe tàwáfù yẹn sìn. Máa wá kakíní yẹn ní lárúbáwá, máa wá sọ ìtumọ̀ ẹ̀ ní Yorùbá. Olówó Èkó á máa ṣe tàwáfù lọ. Máa kọ́ first one máa kọ́kọ́ ṣe ní lárúbáwá. Then second ẹ̀mẹjẹ one náà máa ni ṣe ẹ má ṣe kó lè ẹ̀mẹjẹ náà ni. second one máa ṣe ní Yorùbá. Ó yẹ máa gbọ́ o. Labaik Allahumma labaik, labaik la sharika laka labaik, innal hamda wa ni'mata lak wal mulk la sharika lak. Mo ti sọ ní lárúbáwá báyẹn ìtumọ̀ ẹ̀. Ó yá mo fẹ́ sọ ní Yorùbá. Ó yá ẹ máa tàwáfù lọ. Olówó Èkó ẹjọ́ pé méje o. Ẹ máa gbọ́ nǹkan tó ń sọ ní Yorùbá ní ìlú ẹ máa gbọ́ o. Ó yá èmi nìyí Allah, èmi nìyí Allah, èmi nìyí o kò ní